الحمد لله ọpẹ́ ni fún Ọlọ́run الذي هدانا للإسلام ọba tó fi wá mọ̀nà ìsìláàmù. وما كنا لنهتدي لولا أن هدانا الله. a lè dá mọ̀nà àbá tí mọ̀nà bí ìbá ṣe pé Ọlọ́run fúnra rẹ̀ ló fi wá mọ̀nà. نحمده تعالى ọba àlékè ọlá yìí lọ́ba tá à ń dúpẹ́ fún ní gbogbo ìgbà. العلي القدير ọba gíga jùlọ ni ọba alágbára jùlọ lọ́lọ́run. المشرع الحكيم ọba tó ṣòfin ọba tó gbé ẹ̀sìn kalẹ̀ ọba ọ̀jọ̀gbọ́n jùlọ. ولي المؤمنين ọba alákàyà sí gbogbo múmìnì òun lọ̀rẹ́ wọn òun làyò wọn òun sì lẹ́ni tí mójútó gbogbo múmìnì. ناصر العابدين المخلصين òun náà sì lálàránṣe gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run àwọn tí wọ́n ń ṣe mímọ́ níbi ìjọsìn. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ìmọ̀ jẹ́rìí pé kò sí ọba kan àfi Ọlọ́run nìkan ṣoṣo ọba tí ò lórogún. أحكم الحاكمين ọba dájọ́ ọba tó mẹjọ́ dájú gbogbo dájọ́ lọ. الخالق المدبر ọba adẹ́dá ọba tí ń tètò ọba tí ń darí ayé. الواحد الأحد ọba ọ̀kan ṣoṣo ọba àṣọ tí ò pé méjì. الصمد الفرد ọba àjìrònú kan ọba tí ń bẹ lóhùn nìkan láyé rẹ̀. الذي ليس كمثله ọba tó já sí pé kò sí ń tọ́jọ́ kò sí ń tá a lè fi wé kò sí ń tá a lè fi ṣàpèjúwe rẹ̀. وهو السميع العليم. òun lọ́ba létí gbáròyé jùlọ òun sì lọ́ba onímọ̀ jùlọ. أشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله. ìmọ̀ jẹ́rìí bákan náà yìí pé aṣíwájú wa ànábì wa Muhammad ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ní pẹ̀lú. أرسله الله بالهدى ودين الحق Ọlọ́run bá fi ẹ̀sìn òdodo Ọlọ́run bá fi ọ̀nà mọ̀ràn ànábì ó sì fi ẹ̀sìn òdodo rán. ليظهره على الدين كله. ó lè bá gbé ẹ̀sìn tànábì yìí lékè gbogbo ẹ̀sìn yányá. دعا إلى الحق ànábì pèpè lọ síbi òdodo. وسلك سبيل الرشد ó sì tọ ojú ọ̀nà mọ̀. وهدى إلى الصراط المستقيم. ànábì wá fi gbogbo ayé mọ̀nà lọ sí ojú ọ̀nà tó tọ́ jùlọ. اللهم صل وسلم Ọlọ́run bá mi sọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀. وبارك على سيدنا محمد àti orí àjẹjẹtọ̀ rẹ̀ bá síwájú wa ànábì wa Muhammad. وعلى آله وأصحابه ìkẹ́ àti ìgẹ̀ àti orí àjẹjẹtọ̀ ní kó máa bá wọn léèrè àtàwọn sàábé rẹ̀. الذين تولوا وحكموا àwọn tó já sí pé wọ́n lo ayé wọ́n sì ṣèjọba láyé wọ́n pàṣẹ láyé. ونشروا الإسلام wọ́n fọ́n ìsìlámù ká lérí ilẹ̀. وحملوا ألوية الأمانة والعدالة. wọ́n wá gbé àsíá ìfọkàntán Ọlọ́run àti dọ́gbadọ́gba justice wọ́n gbé àsíá rẹ̀ ká wọ́n rù ú kárí gbogbo ayé. فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة. Ọlọ́run wá fún wọn lẹ́san tayé ó wá tún fún wọn lẹ́san àlìkìyàmọ̀ tó tún dáa jùlọ. والله يحب المحسنين. Ọlọ́run bá nífẹ̀ẹ́ gbogbo olùṣerere púpọ̀. وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. ìkẹ́ àti ìgẹ̀ àtórí àjẹjẹtán yìí náà kó máa bá ọgbẹ́ni tó bá tún tẹ̀lé àwọn eléwọ̀n yìí pẹ̀lú ìṣe dáadáa títí di ọjọ́ ẹ̀san. أما بعد lẹ́yìn náà فإن الإسلام دين وسط. dájú ìsìláàmù ẹ̀sìn mọ́dírètì ẹ̀sìn tó mọ́dírètì ni ẹ̀sìn wọ̀ntúnwọ̀nsì ni. جمع بين حقوق الروح والجسد. ìsìláàmù ní ẹ̀sìn tó kó gbogbo tí jẹ́ gbogbo ẹ̀tọ́ ẹ̀mí àti ẹ̀tọ́ ara gbogbo ẹ̀ ló kójọ sínú. وشمل الإسلام جوانب عديدة. gbogbo agbègbè yányán ní ìsìláàmù rọ kiri ká ní ìsìláàmù kó sára kò ságbègbè ibìkan tó ṣẹ́kù tí ìsìláàmù ọ̀nàwọ́ débẹ̀. في عباداته. níbi gbogbo ìjọsìn ìsìláàmù gbogbo ìjọsìn ìsìláàmù ló kó gbogbo agbègbè yányán gbogbo ẹ̀ ló kó sínú kò síbi tí ọ̀tọ́ọ̀tì. عباداته المشروعية. níbi gbogbo àwọn ìjọsìn rẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe lófin fún wa yí pé bá ti máa sin lọ́hùn rèé o. وفي الإسلام nínú ìsìláàmù تجد معنى العبودية الحقيقية. ìbẹ̀lẹ̀ ti rí ìtumọ̀ ìjẹ́ ẹrú fọ́lọ́hun ní ìtumọ̀ òdodo pàápàá tí ń jẹ́ kéèyàn jẹ́ ẹrú fọ́lọ́hun nínú ìsìláàmù láti rí. العبودية الحقيقية لله تعالى. ìjẹ́ ẹrú fọ́lọ́hun tó jẹ́ tòdodo parí fọ́lọ́hun ọba àlekè ọlá jùlọ nínú ìsìláàmù láti bá pàdé. تجدها في عباداته a máa rí nínú gbogbo ìjọsìn tọ́lọ́hun bá pa wá láṣẹ rẹ̀ nínú ìsìláàmù. التي لن تجدها في الديانات الأخرى. náà lè rírú ẹ̀ nínú àwọn ẹ̀sìn míì tó kù. العبادات في الإسلام àwọn ìjọsìn nínú ìsìláàmù لم تكن في جوهرها ترنم شاد. kìí ṣe wípé bàbá ní ká júwe tí jẹ́ ìsìláàmù yẹn gángan o kò pa pín lérí kákàmọ́ ránmú kọrin.
ولا غناء المغنيات. kèésì ṣe orin ká máa fi ohùn arò ká máa fi fọhùn èyí nǹkan ni ẹ̀sìn nínú ìsìláàmù. ولا الرقص ولا التصفيق. ká máa jó ká máa pàtẹ́wọ́ ẹ̀sìn kan lélẹ́yìn eléyìí wòye ṣẹ̀sìn lọ́dọ̀ mùsùlùmí eléyìí wòye ṣẹ̀sìn nínú ìsìláàmù. عباد الله. ẹ̀yin ẹrú Ọlọ́run. إن لجميع العبادات في الإسلام dájú ń bẹ fún gbogbo ìjọsìn yányán nínú ìsìláàmù. مشروعيتها وأحكامها. gbogbo ẹ̀ ló ní òfin tọ́lọ́wọ́n bá fi gbé kalẹ̀ ó sì láwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìjọsìn kọ̀ọ̀kan. وشروط صحتها. gbogbo ìjọsìn kọ̀ọ̀kan ló tún wá ní àwọn májẹ̀mú ìlàlàáfíà rẹ̀ tó jásí pé bí a bá ti ṣe báyìí o ìgbà yìí ló tó lálàáfíà. التي كان مصدرها من الكتاب والسنة. èyí tó jẹ́ pé gbogbo ohun tá a wí wọ̀nyí àtòfin rẹ̀ ni àtìdájọ́ rẹ̀ ni àtàwọn májẹ̀mú lálàáfíà rẹ̀ ni gbogbo ẹ̀ láti inú àlùkùránì ní ìpìlẹ̀ gbogbo ẹ̀. ثم جهود علماء الفقه. lẹ́yìn náà súnà nábì tún nípìlẹ̀ lẹ́yìn àlùkùránì ló tún kan súnà lọ́sẹ̀sẹ̀ wá kan ìgbìyànjú àwọn àfa ẹlágbọ̀yé ẹ̀sìn. في بيان أحكامها. níbi ìṣàlàyé àwọn ìdájọ́ gbogbo tí jẹ́ ìjọsìn ni. مقتدين بالقرآن الكريم. tí gbogbo àwọn àfa wọ̀nyí tí wọ́n mú àwọn òfin wọ̀nyí jáde tí wọ́n fi ń tẹ̀lé àlùkùránì wọ́n fi ń kọ́ṣe àlùkùránì. والقرآن àlùkùránì sì ní. لا يقرر حكما إلا إذا أردفه بحكمته. ìsìlámù ò ní fi ìdájọ́ kan rinlẹ̀ láláì ṣe yí pé ó ti fi ọgbọ́n àbí àṣírí tí ń bẹ lábẹ́rẹ̀ ìdí pàtàkì tó fi ṣe é nì tí ò ní fi tì í bọ́lá ń bá ní ẹ ṣe nǹkan kan ìdí tó fi ní ẹ ṣe é nì yóò jẹ́ kẹ́ mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. والفوائد yóò sì jẹ́ kẹ́ mọ̀ àǹfààní tí ń bẹ lábẹ́rẹ̀. التي تنجم عنه. àǹfààní téèyàn ó rí ń bi nǹkan ní tọ́lọ̀ ní a ṣe ní bá a bá yẹ ṣe irú àǹfààní wo la fẹ́ rí ń bẹ̀ gbogbo ẹ̀ l'Al-Qur'ani ó máa sọ fún wa. ففي الصلاة مثلا níbi ìrun fún àpèjúwe. يقول الله تعالى ọba àlékè ọlá ń sọ fún wa wípé. في سورة العنكبوت ọba sọ̀rọ̀ inú ọgbà ọ̀rọ̀ Ankabutu. قال ọlọ́run sọ fún wa wípé. اتل ما أوحي إليك من الكتاب. ìwà nábì ìntàfẹ́rẹ́nsẹ́ sí ọ nínú tírà tí Al-Qur'ani máa kà á lákàtúnkà. وأقم الصلاة. o sì máa kírun máa gbẹ̀rún dúró. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. dájú tó o bá ń kírun ní irun ní ó máa kọ̀ fún ọ ní ó máa kọ̀ àlùfàṣà fún ọ ní ó máa kọ̀ àbàjẹ́ fún ọ ní ó máa kọ̀ ogun tí ò dáa fún ọ. ولذكر الله أكبر. dájú ìrántí ọlọ́run ló tún wá tóbi ju gbogbo ẹ lọ bẹ́ẹ̀ a bá ń kírun ìrántí ọlọ́run wá tóbi jùrún tí ń kíni lọ bó bá ti ń kírun ni ó gbọ́dọ̀ máa kí pẹ̀lú kó máa rántí ọlọ́run ìrántí ọlọ́run ni ló tóbi jù nínú ìrun tí ń kíni. والله يعلم ما تصنعون. gbogbo ohun tí kálukú wá ń ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run mọ̀. عباد الله. ẹ̀yin ẹrúsìn ọlọ́run. فلما كانت الصلاة هي الركن الركين في الإسلام. nígbà tó wá jásí pé ìrun kíkí òun ni orígun tó tóbi jù tó sì fẹsẹ̀ múlẹ̀ jù tó lágbára jù nínú ìsìláàmù. وإن كثيرا يؤدونها على غير وجهها الصحيح. ọ̀pọ̀lọpọ̀ wa máa ń kírun yìí wọ́n máa mú ìrun yìí wá lójúpọ̀nà míì tí èsè ojúpọ̀nà rẹ̀ tó lálàáfíà jùlọ tó bó ti yẹ ká ṣe é. أي يؤدونها ولا يقيمونها. wọ́n á máa kírun ní ìwé gbé dúró èèyàn sì gbọ́dọ̀ gbẹ̀rún dúró ni. كما أمر الله سبحانه وتعالى. ìrun tí yóò dìde rárá ni bìlìntà sí pé yóò dúró ọlọ́run fẹ́ ká gbé ìrun dúró ni ká kí bọ́lọ́run ti pa wá láṣẹ rẹ̀. قال ọba àlékè ọlá sọ wípé. أقيموا الصلاة. ẹ gbé ìrun dúró. ومعنى الإقامة هو الإتيان بها. ìtumọ̀ ìgbé ìrun dúró òun náà ní ká máa kí. قائمة تامة القيام والركوع. ká kí ìrun ni kírun ni ó wà ní ìdúró kírun yóò dúró dáadáa ká wá kí lérí ìdúró ká sì kí lérí ìtẹ̀kọ̀kọ̀ fọlọ́hun. والسجود. ká kí ní pẹ̀lú káfẹ́rí kanlẹ̀ fọlọ́hun. والأذكار. ká sì kí pẹ̀lú ká máa dárúkọ Ọlọ́run ní gbogbo eríkèéríkèé nínú ìrun. كما قال الإمام الحنفاء وشجرة الأنبياء. gẹ́gẹ́ bí aṣíwájú gbogbo àwọn tó mọ ọlọ́tọ́ àwọn ẹlẹ́sìn Ọlọ́run tó sì jẹ́ pé igi tó so gbogbo àwọn ànábì Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wí. خليل الله إبراهيم عليه السلام. alẹ́ni náà ta la síwájú gbogbo àwọn asin lọ́hùn ta la síwájú gbogbo àwọn ànábì Ọlọ́run
tanigi tó so àwọn ànábì ọlọ́run ànábì Ibrahim ní ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá. rabbi ij'alni muqima as-salat. ànábì Ibrahim tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ò ṣe mí lẹ́ni tí ó mọ̀ gbẹ̀rún dúró. wa min dhurriyyati. ó sì ṣàwọn àrọ́mọdọ́mọ mi náà bẹ́ẹ̀. rabbana wa taqabbal du'a'i. ọlọ́run mo tún bẹ̀ ọ́ àdúrà tí mo ṣe yìí pé ṣe mí lẹ́ni tí ó lè máa kírun jẹ́ káwọn àrọ́mọdọ́mọ mi ó lè máa kírun kó wọ́n lè máa gbẹ̀rún dúró ọlọ́run gbàdúrà yìí. laqad ikhtazala alladhina la yu'adduna as-salata ala wajhiha as-sahih. àwọn tí èé kírun bó ti yẹ kí wọ́n kí àwọn tí ò kí lójúpọ̀nà àlàáfíà bí irun ti wà bó ṣe yẹ kírun ó rí. iktazalu arkanaha. àwọn èyí ni wọ́n ti rún erigun òrun òpó òrun wọ́n ti kan lẹ́sẹ̀. wa hadamu khushu'aha. ìbẹ̀rù ọlọ́run tí sì ń bẹ lára àrùn ni wọ́n ti dàáwó. fa asbahat salatuhum ìrun wọn wá harakatan wa suran. ó kàn wá di ìyílọ yíbọ̀ lásán múfúmẹ́ǹtì lásán fọ́tò lásán nìrun wọn wá ń jẹ́. la athara laha fi islahil qulub. tí ò ní orígbà kankan tí ò láǹfààní kankan tí ó ṣe níbi títún ọkàn ṣe. bẹ́ẹ̀ a bá ń kírun ìrun gbọ́dọ̀ máa ṣàfọ̀mọ́ ọkàn ni. gbogbo ẹni tí ó bá wá kírun bó ti yẹ kọ́lọ́hún bọ́lọ́hún ti ní ká máa kí ìrun rẹ̀ gbogbo ó ti rún lékún ni ìrun ni ò ní dúró ọlọ́run fẹ́ ká gbẹ̀rún dúró ni ìrun tó bá ti wá kán lẹ́sẹ̀ kò lè dúró tí ó bá ti wá dúró kò lè tún ọkàn ṣe kò lè fọkàn mọ́. fi islahil qulub wa tahzibin nufus. níbi ká tún ọkàn ṣe àti ká fọ ọkàn mọ́ kí ọkàn ó wà ní mímọ́ kẹ́mi ó wà ní mímọ́. wa hadha ma kana yakhsha an-nabiy sallallahu alayhi wa sallam. eléyìí ni tí ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì ń bẹ̀rù. an-nabiyyul ma'sum. ànábì tó jẹ́ tọ́lọ́ tá a ti sọ ni tá a ti sọ àti fọ́ ọmọ kò níbi ẹ̀ṣẹ̀ àtàṣìṣe. kana yakhsha ala ummatihi. ànábì a máa bẹ̀rù fáwọn àlùmọ́ rẹ̀. idh qal. a máa sọ wípé. ya'ti ala an-nasi zamanun. àsìkò kan ń bọ̀ ó ti ń bọ̀ wá báwọn èèyàn láyé. yusalluna wa hum la yusallun. wọ́n máa láwọn ń kírun wọn ò sì rírun kí. wọ́n máa dìde wọ́n máa fẹ́rí kalẹ̀ wọ́n máa gbọ́wọ́ sókè wọ́n máa tẹ̀ kọ̀kọ̀ wọ́n máa fẹ́rí kalẹ̀ wọ́n máa sálámà bẹ́ẹ̀ bá bí wọ́n pé kílẹ̀ ń ṣe nì wọ́n aláwọ̀ ń kírun ànábì ni wọn ò sì kírun torí wọn ò rírun nìkí. rawahu al-imam Ahmad bin Hanbal. Imam Ahmad ọmọ Hanbali lọ́gbà wa. wa min fawaid as-salat. nínú àwọn àǹfààní tí ń bẹ lára àrùn kíkí. an tanha anil fahsha'i wal munkar. òun ni kí ìrun yẹn kọ̀ fún ni kọ́kọ́ gbogbo wa bàjẹ́ fún ni kọ́kọ́ gbogbo wa tí ò dáa fún ni. wa hiya bi mathabati ad-dawa'i lid-da'. ìrun kíkí ó dà gẹ́gẹ́ bí oògùn fún àrùn tí ń ṣe níní. dawa li marad al-qalb. ó sì dà gẹ́gẹ́ bí ìwòsàn fún àìsàn ọkàn tí ń da ọkàn láàmú. idha shara'a Allahu al-ibadat. tọ́lọ̀ ń bá ṣe gbogbo àwọn ìjọsìn tó sùn. idh shara'a Allahu al-ibadat. nígbà ọjà sí pé ọlọ́run bá àlékè ọlá ṣe gbogbo ìjọsìn ó ṣòfin èyí pé ká máa sìn wọn. litahaffuz. ká lè máa ṣọ́ra. lil'atifati ad-diniyya. ká lè mójútó ìgbénú ẹ̀sìn ìfẹ́ ẹ̀sìn ẹ̀mí ẹ̀sìn. لتحفظ هذه العاطفة قوتها. kí ẹ̀mí ẹ̀sìn ó lè sọ agbára rẹ̀ ká lè kí agbára tí ń bẹ fún ẹ̀mí ẹ̀sìn kó lè lágbára sí lára ká sì máa sọ kágbára ẹ̀mí ẹ̀sìn nìkan má bàa lẹ lára wa. تحفظ قوتها الذاتية. kó lè sọ agbára rẹ̀ tó jẹ́ àpàpín agbára ẹ̀mí ẹ̀sìn ni kó má bàa dọ̀lẹ́ lára wa. لتستطيع تأدية وظيفتها. kí ìrun kí gbogbo ìjọsìn ni kó lè máa ṣiṣẹ́ rẹ̀ tó yẹ kó ṣe. لتأدية وظيفتها في ضبط النفس. nínú àwọn aṣẹ́ tó yẹ kó ṣe náà ni kó lè kọ̀ntró ẹ̀mí káwọn ìjọsìn ni kó lè kọ̀ntró ẹ̀mí ọmọ èèyàn káwọn èèyàn ó lè rí bí kọ̀ntró ẹ̀mí ara rẹ̀ kó má jẹ́ pé ẹ̀mí ìfẹ́nu ni ó máa darí ẹ̀. وكبح جماح الشهوات. lẹ́yìn náà nínú àwọn aṣẹ́ tó yẹ kó ṣe òun náà ni kó darí ìjánu ẹ̀mí ọmọ ènìyàn kó níbi adùn. وثورات الغضب. kó darí ìjánu ẹ̀mí ọmọ ènìyàn kó níbi ìjánu àbí ìtẹ̀lé ìbínú lọ lódìlódì. وصد التيار الفتنة. lẹ́yìn náà nínú àwọn aṣẹ́ tí ìjọsìn fẹ́ ṣe lára wa òun náà ni kó dáàbò bo ọmọ ènìyàn kúrò níbi gbogbo iná fìtínà. لذلك nítorí ìdí èyí. كانت العبادات من الضرورات للأجناس البشرية. ní ìjọsìn àwọn ìjọsìn wọ̀nyí ló fi ń bẹ nínú ọ̀ranyàn necessity ni fún ìrẹ́ ènìyàn ò gbọ́dọ̀ má sìn lọ́hùn ẹ̀ka sin ọlọ́hun.
ọ̀ranyàn ni fún ìran ènìyàn. شرعها الله في كل دين من الأديان. Ọlọ́run bá ṣe é lọ́ranyàn ní gbogbo ìran ẹ̀sìn. Ọlọ́run bá ṣe ìrun kíkí ká kírun, Ọlọ́run ṣe é lọ́ranyàn. ọ̀ranyàn wà ní ìrun kíkí tọ́lọ́run ṣe lófin níbi gbogbo ìran ẹ̀sìn. من الأديان السماوية. nínú gbogbo àwọn ẹ̀sìn tó wá láti sánmà. ولكنها مختلفة. àwọn ọ̀run wọ̀nyí ó wá yàtọ̀ síra wọn. لأنها دواء والدواء يختلف باختلاف المرض. torí wípé oògùn ni ìrun jẹ́, oògùn á sì máa yàtọ̀ nítorí pé àwọn àrùn tí máa ṣe ni náà yàtọ̀. oògùn tá a fi wo ibà ó yàtọ̀ sí yìí tá a fi wo jẹ̀dí, yìí tá a fi wo jẹ̀dí ó yàtọ̀ sí yìí tá a fi wo apá wú ẹsẹ̀ wú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oògùn tá a fi wo tútù ó yàtọ̀ sí tẹ̀fọ́rí. gbogbo àwọn kinní wọ̀nyí báyìí sàn ti yàtọ̀ síra wọn, bẹ́ẹ̀ náà lòògùn ẹ̀ yàtọ̀. èyí ń lọ́fà tí irun náà ò fi rí bákan náà. bọ́lá gbogbo àwọn ẹ̀sìn tó ti ṣáájú náà lọ́lọ́run fi irun sí. ẹ̀sìn ànábì Ìsá ìrun bẹ́ẹ̀ tànábì Ìsá ìrun bẹ́ẹ̀ tó fi wá dédé ànábì wa Muhammad. àmọ́ ìrun kíkí nínú ẹ̀sìn kọ̀ọ̀kan ni ó yàtọ̀ síra wọn torí pé àrùn tí ń ṣe ìjọ kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ومن الذي يعرف مرض النفوس غير خالقها. àwa lẹni tó mọ àrùn tí ń bẹ títí ń da ọkàn gbogbo àwọn kan láàmú tó ju ọba tó dá àwọn kan nì lọ. والعبادات كلها gbogbo ìjọsìn yányán. منابع طهر وسمو ونور. ibùsẹ̀lẹ̀rú mímọ́ ni, ibùsẹ̀lẹ̀rú gíga ni, ibùsẹ̀lẹ̀rú mọ́lẹ̀ ni. ظهرت فيها عناصر الفضائل الخلقية. gbogbo iṣẹ́ ìwà rere ni ó máa jẹ jáde níbi àwọn ìjọsìn ni. والفوائد الاجتماعية. gbogbo àwọn àǹfààní ìbáraẹnigbépọ̀ dáadáa lọ́gbọ̀dọ̀ máa jẹ jáde lára ìjọsìn. أنقذت البشرية من أردانها. àwọn ìjọsìn wọ̀nyí lọ́gbọ̀dọ̀ fọ ọmọ ènìyàn mọ́, lọ́gbọ̀dọ̀ kó ọmọ ènìyàn yọ kó níbi ìdọ̀tí àti ìwà àpáǹle tọmọ ènìyàn ń bẹ nú ẹ̀. وأقالتها من عثرتها. àwọn ìjọsìn wọ̀nyí lọ́gbọ̀dọ̀ yọ ọmọ ènìyàn, lọ́gbọ̀dọ̀ láìbírèètì ẹ̀ kó níbi ìkọsẹ̀ ṣubú tọmọ ènìyàn bára rẹ̀ nú ẹ̀. ورسمت لها طريق سعادتها وهناءتها. àwọn ìjọsìn wọ̀nyí ló la ojú ọ̀nà kalẹ̀ fọ́mọ ènìyàn, àwọn ojú ọ̀nà oríire, ojú ọ̀nà fàyàbalẹ̀, ojú ọ̀nà ìgbádùn nínú ayé. والصلاة أول هذه العبادات. ìrun kíkí wá ní àkọ́kọ́ gbogbo àwọn ìjọsìn tá à ń wí yìí. bá a bá fẹ́ sọ̀rọ̀ pé ìjọsìn o bó tilẹ̀ kọ́ pọ̀ tó, ìrun làgbà gbogbo ẹ̀. قال رسول الله صلى الله عليه وسلم. òjíṣẹ́ Ọlọ́run àná Muhammad ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run kó máa bá Nábì sọ wípé. مفتاح الصلاة الطهور. kọ́kọ́rọ́ tá a fi sílẹ̀kùn ìrun ìmọ́ra ni, lọ́fà tó fi jásí pé àlùwàlá la kọ́kọ́ ṣe ká tó lọ gbẹ̀rún dúró. وتحريمها التكبير. bá a bá ṣàlùwàlá tán tá a wà ní mímọ́, ní tá a wà fi wọlé sínú ìrun ọ̀hún, òun náà ní ká gbọ́lọ̀ ń tóbi. وتحليلها التسليم. bá a bá ti wá wọnú ìrun tá a kírun nìtàn, tá a bá jáde nú ẹ̀ sálámà láàfi jáde nú ẹ̀. فالصلاة ìrun kíkí لا تقتصر على حركاتها الرياضية. kò mọ lérí sport movement lásán kákan máa yíra padà kálá ń ṣẹṣẹṣẹṣì. ìrun ọmọ lérí báwọn. من قيام وقعود وركوع. ká dúró, ká rùkú, ká fèrí kanlẹ̀, ká tẹ̀ kọ̀kọ̀. وسجود. ká fèrí kanlẹ̀ fọlọ́hun. دون أن تنال من نفس صاحبها أدنى منال. kọ́ wá jásí pé ìyẹn kan ń ṣe yìí ń lásán kọ́ máa wà á láǹfààní kan tí ó ṣe fẹ́ni tí ń kí ní àǹfààní inú ẹ̀mí rẹ̀ kọjá àǹfààní tẹ̀mí kan ó máa wà á jáde fẹ́ni tí ń kí ni. فلا يظفر فيها إلا بالشقة المادية. ìrun tó bá rí báni tí ó ti ẹni tí ń kí ọ láǹfààní ẹ̀mí ń bẹ kò lérè kankan tí ó jẹ ju agbègbè tara nìkan lọ́nu ni. لأن الخالق torí pé ọba adẹ́dá أحكم من أن يفرض الصلاة لهذه الحركات الرياضية. ọgbọ́n tayọ kó wá ṣe ìrun pé kó gbogbo ẹ̀ kàn máa jẹ́ múfúmẹ́ǹtì ẹ̀sàsáìsì lásán. التي لا روح فيها. kọ́ wá jẹ́ pé mechanical movement ni kó má ní ẹ̀mí nínú, kó má wà spiritually. ولا حياة. kó sì má ní ẹ̀mí nínú. وليس وراءها هدف سام. kó sì má sí ìdí pàtàkì kan tó ga jùlọ nínú ìyíra yílọ yíbọ ni. ولا غاية نبيلة. kó sì má ní ìdí pàtàkì kan tó lọ́n fi ní ká máa ṣe é
ọlọ́run kọjá báwọn ni. وهل يرضى أحكم الحكماء ṣé ọba dákẹ́dájọ́ ọba tó mẹjọ́ dájú gbogbo dájọ́ lọ ní sọ́wọ́ lè yọnu. أن يرضى أن مصل يقوم في كل يوم بتلك الحركات الظاهرية tó lè yọnu sí ẹni tí ń dìde lẹ́ẹ̀márùn lójúmọ́ 5 مرات tí ń lọ tí ń bọ̀ tí ń ferí kalẹ̀ tí ń tàkọ̀kọ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ bẹ́ẹ̀. وهو يلقو في الكذب والخيانة. onítọ̀hún bí tí wọ́n ń kírun ẹ̀márùn lójúmọ́ ni òun náà láwárí pé ó tún múrara sínú rọ́ ó múrara sínú ọ̀dàlẹ̀ ó múrara sínú ìwà tí ọ̀dà. الخيانة والغدر والدس. ó múrara sínú ọ̀dàlẹ̀ ó múrara sínú ìbátọ́mọlàkejì jẹ́. والإيقاع. ó múrara síbi ìmáfẹnu sátá ọmọlàkejì. والملك. ó múrara síbi ìmáfẹ́pọ̀ bọyọ̀ ìmádọ̀rọ̀rú máwọn èèyàn lójú. والرياء والآثام. àtúrí pé ó tún múrara síbi ìwà kárìní àti gbogbo àwọn ìwà tí ọ̀dà alápapọ̀. وهل من يستعين في الله يحقق في صلاته معنى تلك الآية. ṣé ẹni tí ń kírun ni tí ó sì máa sọ pé òun wọ́lọ́run láláràn ṣe níbi ìrun òun wọ́lọ́run ló lùràn lọ́wọ́ ṣé ọlọ́run wà yọ́nú sí kéèyàn kan máa wá ṣe yín dànù lásán. في معنى الآية الكريمة التي هو يقول في كل ركعة إياك نعبد وإياك نستعين. ṣé tó máa wá ń ṣe báwọn ni ṣé yóò wá rí múṣẹ ìtumọ̀ gbólóhùn pé ìwọ ọlọ́run ìwọ là ń sìn ìwọ là máa sìn ọ̀dọ̀ rẹ náà là máa wá ìrànlọ́wọ́ wá ṣé yóò wá rí ìtumọ̀ àyà ni ṣé yóò ṣẹ mọ́ lára. وهذه الآية àyà yìí بمثابة ميثاق بينه وبين ربه. ó ṣe déédéé pé ń ṣàdéhùn fọlọ́hún rẹ̀ ní àdéhùn ní láàrin òun àtọ́lọ́hún ní gbogbo wákàtí gbogbo ìrákà kọ̀ọ̀kan lérí ìrun kọ̀ọ̀kan ní wákàtí márààrún. يتعهد فيه yóò máa fọlọ́hún ṣàdéhùn. بقصر تقديسه واستعانته. yóò kó gbogbo ohun tí jẹ́ gbogbo àfọ̀mọ́ àti ìwá ìrànlọ́wọ́ rẹ̀ ó kó gbogbo ẹ̀. يعني يتعهد فيه بقصر تقديسه. ó ń ṣàdéhùn fọlọ́hún pẹ̀lú wípé ìṣàfọ̀mọ́ òun fọlọ́hún ò tó. واستعانته بالقوة الإلهية. àti wípé ń ṣàdéhùn fọlọ́hún pé òun ò ní wá agbára síbòmíì agbára ọlọ́run nìkan lòun wà rà lọ́wọ́ pẹ̀lú ẹ̀. دون أن يعمل حسابا لغيرها. láláì ní tún ronú ẹlòmíì mọ́ láláì ní ronú nǹkan míì mọ́ láláì ní gbà yí pé ẹnìkan tún bẹ àbí kìíní kan tún bẹ àgbágbára kan tún bẹ tó tún lè ràn án lọ́wọ́ lẹ́yìn ọlọ́run nìkan. أيا كان سلطانه بل طغيانه. bó tilẹ̀ wù kí agbára nǹkan náà tóbi tó bó tilẹ̀ wù kí nǹkan náà burú tó bó tilẹ̀ wù kí nǹkan náà ya wèrè tó kò gbọdọ̀ tún bẹ̀rù kankan mọ́ àfọlọ́run nìkan. لذلك يقول تعالى. nítorí ìdí èyí lọ́ba àlékè ọlá fi ń sọ wípé. قد أفلح المؤمنون. gbogbo àwọn mùmínì òdodo wọn mà ti ṣe rire wọn ti jèrè. الذين هم في صلاتهم خاشعون. àwọn tó já sí pé lérí ìrun wọn ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń kírun fọlọ́run wọn. والذين هم عن اللغو معرضون. àwọn tó já sí pé gbogbo ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ sọkúsọ wọ́n kẹ̀yìn sọ̀rọ̀ tí ọ̀dà wọn èyí sọ̀sọ́kúsọ wọn èyí hùwàkúwà. والذين هم للزكاة فاعلون. àwọn tó já sí pé iṣẹ́ zaka ni wọ́n ń ṣe ní gbogbo ìgbà wọ́n mú zaka yíyọ wọ́n mú níṣẹ́ wọn èyí fi ṣeré wọn èyí fi falẹ̀. والذين هم لفروجهم حافظون. àtàwọn tó já sí pé abẹ́ wọn ní gbogbo ìgbà ni wọ́n ń ṣọ́ abẹ́ wọn. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم. àfàwọn ìyàwó wọn nìkan ni wọ́n ń fa abẹ́ wọn súnmọ́ àtàwọn títún bẹ lábẹ́ kápá wọn. فإنهم غير ملومين. àwọn eléyìí ni wọ́n yé sẹ́ni èébú wọ́n yé sẹ́ni àbùkù. فمن ابتغى وراء ذلك ẹni tó bá ti tún wá nǹkan míì tayọ eléyìí ni. فأولئك هم العادون. àwọn olùtayọ alanú ni níwájú ọlọ́run. والذين هم لأماناتهم وعهدهم راعون. àwọn mùmínì òdodo wọ̀nyí náà tún làwọn tí wọ́n ń ṣọ́ àdéhùn tí wọ́n ń ṣọ́ àmánà tí wọ́n ń ṣọ́ ìfọkàntán wọn. والذين هم على صلواتهم يحافظون. àtàwọn tí wọ́n ń mójútó ìrun wọn tí wọ́n ń ṣọ́ àsìkò òrun ní gbogbo ìgbà tásìkò òrun kì í bọ́ mọ́ wọn lọ́wọ́. أولئك هم الوارثون. gbogbo àwọn tá a kà kalẹ̀ wọ̀nyí làwọn tí ó jogún. الذين يرثون الفردوس هم فيها خالدون. wọ́n ní wọ́n jogún àlìjẹ́nà tó ga jù tí ń jẹ́ Firdaus wọ́n máa bẹ́ńbẹ̀ lọ gbére. بدأ الله سبحانه وتعالى. ọba àlekè ọlá bẹ̀rẹ̀. بدأ صفات المؤمنين. ó bẹ̀rẹ̀ ìròyìn àwọn múmìnì. بالخشوع في الصلاة. pẹ̀lú ìbẹ̀rù
ìbẹ̀rù Ọlọ́run lérí ìrun. وأصل الخشوع ìpìlẹ̀ ìbẹ̀rù sì ní. ولين القلب òun ni kọ́kàn ẹni ọ̀rọ̀. ورقته kí ọkàn ẹni ó wẹ́ kó má jẹ́ ọkàn líle gbagidi. وسكونه kí ọkàn ni ó sì farabalẹ̀ wọ̀. وخشوعه kí ọkàn ni ọjọ́ kan ti ń bẹ̀rù Ọlọ́run. وحرقته kí ọkàn ni ọjọ́ kan ti ń gbóná jẹjẹ fún ìrántí Ọlọ́run ní gbogbo ìgbà. فإذا خشع القلب tí ọkàn bá ti bẹ̀rù Ọlọ́run. يتبعه خشوع جميع الجوارح والأعضاء. ǹjẹ́ ó tẹ̀lé ni pé gbogbo eríkèéríkèé ara yányán náà yóò bẹ̀rù Ọlọ́run. tọ́kàn bá ti bẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run ni yóò kárí gbogbo eríkèéríkèé ara rẹ̀. لأنها تابعة له. torí wípé eríkèéríkèé ara ń tẹ̀ lọ́kàn ní ọkàn ní ìmáàmù tẹ́ríkèéríkèé ara ń tẹ̀lé. كما قال رسول الله صلى الله عليه وسلم. gẹ́gẹ́ bó jíṣẹ́ Ọlọ́run Ànábì Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì ti wí. ألا Ànábì ní ẹ jẹ́ n sọ fún yín. إن في الجسد مضغة dájú báàsì kan bẹ nínú ara. إذا صلحت tí báàsì ní bá ti dá tó bá ti lálàáfíà. صلح الجسد كله. gbogbo ara pátápátá ló ti dá nígbà náà. وإذا فسدت àmọ́ tí báàsì ní báyìí bàjẹ́. فسد الجسد كله. gbogbo ara gbogbo eríkèéríkèé ara ló ti bàjẹ́ o. ألا ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún yín. وهي القلب. ọkàn ní báàsì kan òun. tọ́kàn bá ti dá gbogbo ara ló dá. tọ́kàn bá ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ nù ni. وخشوع الصلاة ìbẹ̀rù lérí ìrun, ìbẹ̀rù Ọlọ́run lérí ìrun. وروحها ìbẹ̀rù Ọlọ́run lérí ìrun ni òun gángan lẹ̀mí ìrun. ولبها. òun sì lójúlówó ìrun. هذا وقد رأى السلف رجلا يعبث بيده في الصلاة. gẹ́gẹ́ bí a ṣe rí ọ̀kan nínú àwọn aṣíwájú rere tí wọ́n rẹ́ nìkan tí ń kírun tí wọ́n ń nawọ́ káàkiri lérí ìrun. يعبث بيده. ń fọwọ́ ní tún ń ṣeré lóun kírun fọlọ́run wọ́n á rí i pé tó ń tọ́ka inú wọn ń ṣeré lérí ìrun. فقال wọ́n wá sọ fún yí pé. لو خشع قلبه هذا. tó bá tí ọkàn ẹni tí ń jẹ arákùnrin yìí tó wá pé ọkàn rẹ̀ bá bẹ̀rù Ọlọ́run tí ìbẹ̀rù bojú Ọlọ́run bá wà nínú ọkàn rẹ̀. لخشعت جوارحه. gbogbo oríkèéríkèé ara rẹ̀ náà bẹ̀rù ọwọ́ ni yóò jẹ jáde níbi oríkèéríkèé ara rẹ̀ tó bá yẹ pé gbogbo ọkàn rẹ̀ tẹ̀ fọ́lọ́run yányán tí bẹ̀rù Ọlọ́run mú ọkàn rẹ̀ ọwọ́ rẹ̀ ò ní máa ṣeré kiri, ojú rẹ̀ ò ní máa wò yányànyán, ẹsẹ̀ rẹ̀ ò ní máa yí kiri, gbogbo ẹ̀ yóò pa kẹ́kẹ́ níwájú Ọlọ́run ni. وفي الحديث الذي رواه النسائي àtúnwárí kanú àdìsí tí Nàsáì gbà wá. وغيره àtẹlómìn. عن النبي صلى الله عليه وسلم wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì. قال ó sọ wípé. لا يزال الله مقبلا على العبد في صلاته. Ọlọ́run ò ní yẹ̀ kò ní gbò lẹ́ni tí ó dojúkọ ẹrú tí bá ń kírun lọ́wọ́ Ọlọ́run ó dojúkọ báyìí pé ọ̀kàrẹ̀ òun kí èmi Ọlọ́run. ما لم يلتفت. lópin ìgbà tó ń tọ̀ wọ́n bá ti wò yányànyán tí ó wọ̀ tún tí ó wò sí. فإذا التفت tó bá ti yíjú padà títí ń wò yányànyán. انصرف الله عنه. Ọlọ́run ó kọ ìsílẹ̀ kan náà pé ò rí tèmi rò mọ́ o ti rán nǹkan míì. عباد الله ní ẹrú Ọlọ́run. إذا خلت الصلاة من الخشوع tí ìrun bá ti bọ́ra kúrò níbi ìbẹ̀rù Ọlọ́run. فلا أجر ولا ثواب. kò ní sí ládàá kò ní sẹ̀sán kankan òǹtọ̀hún kan fẹ́rí kalẹ̀ lásán iwájú rẹ̀ ó kàn dá pátá lásán ni. وقد يسأل السائل oníbèrè lè máa béèrè alẹ́ rẹ̀ ní tí ó máa bí léèrè. أين ورد في القرآن الكريم الصلوات الخمس؟ níbo ni irun wákàtí márààrún bẹnu alukurani alẹ́ ráwọn tí ó máa béèrè àwọn kan tiẹ̀ ti ń béèrè. أو في الحديث. àbí nínú àdìsí ànábì níbo ni irun wákàtí márààrún wà níbo lọ́lọ́run ti pa yín láṣẹ rẹ̀ níbo lànábì ti pa yín láṣẹ rẹ̀. أين أمر الله بها؟ níbo lọ́lọ́run ti pa wá láṣẹ ká kírun wákàtí márààrún nínú alukurani. فالجواب على ذلك èsì ẹ̀rẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ mèsì ẹ̀ wá gbé sí i. هناك نصوص كثيرة في القرآن àwọn nọ́ọ̀sì pọ̀ nínú alukurani àyà pọ̀ nínú alukurani. تدل على ذلك. tí ń tọ́ka lérí ibi tọ́lọ́run ti pàṣẹ ká máa kírun nínú alukurani. ورد في عدة آيات في عدة سور في القرآن الكريم في شتات السور. nínú ọ̀pọ̀lọpọ̀ súrà nínú ọ̀pọ̀lọpọ̀ àyà á rí káàkiri nínú alukurani. وهاك حديث شريف ينص على ذلك. ó tún wá kọ àwọn àdìsí tó tún jẹ́ àdìsí tó lálàáfíà tó sì jẹ́ àdìsí àpọ́nlé òun náà tún wá ń tọ́ka lérí bẹ́ẹ̀. هذا الحديث àdìsí ọ̀hún. ورد في البخاري a rí ìkà nínú Bukhari ń bẹnu Sahih Bukhari. وغيره a tún rí ìkà nínú tírà míì.
من السنن من كتب السنن الستة. nínú àwọn tírà tá a fi kó àdìsí ànábì jọ sí àwọn tó lálàáfíà jù ní mẹ́fẹ̀ẹ̀fà. كتب السنة الستة ليس كتب الصحاح. àwọn tírà súnà àwọn tírà tí wọ́n kó àwọn àdìsí ànábì jọ sí mẹ́fẹ̀ẹ̀fà. لكن المتأخرون هم الذين يقولون بأن الصحاح الست، أما القدماء هم يقولون سنن الست. àwọn ẹni ìṣáájú ìwé súnà mẹ́fẹ̀ẹ̀fà làwọn máa wí, àwọn àbọ̀ òde òní ni wọ́n sọ di ìwé àdìsí tó lálàáfíà mẹ́fà. في سنن الست يقول الرسول صلى الله عليه وسلم nínú àwọn òwe súnà mẹ́fẹ̀ẹ̀fà ànábì sọ yìí pé أرأيتم لو أن نهرا بباب أحدكم. ẹ̀rí ni àbẹ́ẹ̀rí tọ́lọ̀ ń bá ṣàánú ẹnì kọ̀ọ̀kan yìí tí akérèmọdù ń bẹ lẹ́nu náà lé rẹ̀. يغتسل منه كل يوم 5 مرات. ó wá láǹfààní àti máa bomi sára ń bẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́. هل يبقى من درنه شيء؟ ṣé ìdọ̀tí ó tún ṣẹ́kù sára rẹ̀ mọ́ lójoojúmọ́ kéèyàn máa wẹ̀ lẹ́ẹ̀márùn inú odò níwájú ilé rẹ̀, ṣé ìdọ̀tí ó ṣẹ́kù sára rẹ̀ mọ́? قالوا لا. gbogbo àwọn sábẹ́ ní kò lè ṣẹ́kù wá لا lára rẹ̀ يبقى من mọ́. درنه شيء. kò ní ṣẹ́kù, ìdọ̀tí kan ò ní ṣẹ́kù sí i lára. قال ànábì ní. فذلك الصلوات الخمس. akérèmọdò ní tí ń bẹ lẹ́nu náà lé yìí ni ìrun wákàtí márààrún nù ni. يمحو الله بهن الخطايا. bẹ́ẹ̀ bá ti ń kírun wákàtí márààrún ni Ọlọ́run máa fi pa gbogbo tí jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ fún yín ni. وقال تعالى ọba àlekè ọláwá sọ yìí pé. اتل ما أوحي إليك من الكتاب. kàńtà àfiránṣẹ́ sí wa nábì nínú tírà. وأقم الصلاة. o sì gbẹ̀rùn dúró máa gbẹ̀rùn dúró ní gbogbo ìgbà. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. dájú ìrun ní kọ ìwà tí ò da, ìwà àbàjẹ́, àlùfàṣà, ọ̀rọ̀ ẹ̀yìn tó lè gbà má fi lọ́mọlàkejì, ìrun ní kọ gbogbo ẹ̀ fún ni. ولذكر الله أكبر. ìrántí Ọlọ́run ló sì tóbi jù. والله يعلم ما تصنعون. Ọlọ́run sì mọ gbogbo ohun tí kálukú ń ṣe níṣẹ́. وقال تعالى ọba àlekè ọlá tún wá sọ fún wa wípé. وأقم الصلاة ẹ kírun. طرفي النهار ní ètè tí ọ̀sán méjèèjì. وزلفا من الليل. àti àwọn àsìkò kan nínú òru. إن الحسنات يذهبن السيئات. dájú dáadáa yìí máa ti gbogbo àìdá lọ ni. ذلك ذكرى للذاكرين. eléyìí ni ìrántí tó tóbi jù fún gbogbo ẹni tí ó rántí Ọlọ́run. واصبر فإن الله لا يضيع أجر المحسنين. wá ṣe sùúrù, Ọlọ́run ò ní ra ẹ̀san gbogbo olùṣerere, kò ní ra láre. ومعنى طرفي النهار ọ̀wárí túmọ̀ ètè tí ọ̀sán méjèèjì tọ́lọ̀ ń dákọ́nú àyàtà kan ni. الغداة والعشي، òun náà nìdájí àtìrọ̀lẹ́. أي الصبح والظهر والعصر. ìtumọ̀ rẹ̀ náà ni àṣùbà àtàyílà àtàlásàrè. وزلفا من الليل، àwọn àsìkò míì nínú òru. أي المغرب والعشاء. mọ́gíríbì àti ìṣáì nù ni, torí pé bóòrùn bá ti ń wọ̀ láàkì mọ́gíríbì, ìṣáì òórùn tiẹ̀ ti kò ń ta yányá. والحسنات ọ̀wá rí dáadáa tọ́lọ̀ ń ta tún dákọ́nú àyà ni, tọ́lọ̀ ń dákọ́nú àyà ni. هي الصلوات الخمس. àwọn ọ̀run wákàtí márààrún nù ní bí a bá ti ń kí òun ní dáadáa tí pa ẹ̀ṣẹ̀ rẹ̀, tí pa aburú يذهبن rẹ̀, السيئات. tí máa ń lé gbogbo aburú lọ. سيئات الذنوب. ọ̀wá rí àwọn aburú nínú àláburú ẹ̀ṣẹ̀ tí ìrun yóò máa parẹ́. الصغائر. àwọn ọ̀run ẹ̀ṣẹ̀, àwọn aburú ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ a bá ti ń kírun ìrun ọmọ kú dànù yóò sì máa التي parẹ́. هي من حق الله تعالى. èyí tó yẹ àwọn ẹ̀ṣẹ̀ àwọn tó já sí pé nínú ẹ̀tọ́ Ọlọ́run ọba àlekè ọlá ni. وأما الكبائر ọ̀wá rí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. فلا يكفرها إلا التوبة. kò sí ní tó lè pààyàn rẹ ìrun ògbé yíhun, kéèyàn ó túbá ló lè pa ẹ̀ṣẹ̀ ńlá rẹ́. التوبة الصالحة. kéèyàn ó túbá, ìtúbá yẹ́nyẹ́ tí èsè ìtúbá gúnugún, bẹ́ẹ̀ bá ti túbá kó sì má padà sídìí ẹ̀ṣẹ̀, ní tó lè pa ẹ̀ṣẹ̀ ńlá rẹ́ nù ni. وأما حقوق العباد ọ̀wá rí àwọn ẹ̀tọ́ àwọn ènìyàn ọ̀sẹ̀ ọmọlàkejì rẹ tí èsì fọlọ́run lọ́sẹ̀. فلا يكفرها إلا تأديتها لأهلها. túbá rẹ ò lè ràn án, ìrun ò lè ràn yíhun, ń tó lè pààyàn rẹ ni kó lọ kí ó ń tọ̀hún kó o ṣe ń tó bá yẹ kó o ṣe fún, àbòsí tó o bá ṣe fún, dá ẹ̀tọ́ ẹ̀ padà fún, ìgbà náà ló tó lè fọ́ ọmọ fún ọnu ni. أو العفو عنها. àbí kó nítọ̀ wọn ó sì lóhun ṣàmójúkú òfin ọ, ẹni tó ṣẹ̀ kó lóhun fẹ́rí jì ọ́, òun fi ọ́ bun Ọlọ́run, ìgbà náà ló tó lè bọ́ ń bẹ́ẹ̀. أما الذكر àmọ́ ìrántí Ọlọ́run dákọ̀ nù àyà ni. هي روح الصلاة. òun gángan ni ẹ̀mí ìrun.
ومن لم يذكر الله في الصلاة gbogbo ẹni tí bá ń kírun tí ó máa wá rántí Ọlọ́run lérí irun tí ń kí ni. أصبحت صلاته جسدا بلا روح. irun rẹ̀ ìkàn kírun lásán ni irun ni ara lásán tí ò lẹ́mí ni ara tí ò sì lẹ́mí sì ni òkú ń bété ni kí wàá láǹfààní òkú ń bété. ara tó lẹ́mí ló láǹfààní òun ló wúlò òun ló lè ṣiṣẹ́ òun ló lè ṣe gbogbo ohun tó bá yẹ kó ṣe. ara tẹ́mi bá ti jáde ń bẹ̀ ara tí ò wúlò ni yóò jẹ̀rà dànù ni bẹ́ẹ̀ ni gbogbo òrun tí ó bá ti nírántí Ọlọ́run irun tí ò wúlò ni. يقول صلى الله عليه وسلم. òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad kí Ọlọ́run kó máa bá Ànábì sọ wípé. فيما رواه الطبراني. Tabarani ló gba àdìsí tá a fẹ́ kà yí wá. قال. ó sọ wípé. من لم تنهه صلاته عن الفحشاء والمنكر. gbogbo ẹni tí irun rẹ̀ ò bá ti kọ ìwà àbàjẹ́ ìwà aburú ìwà tí ò dáa fún. لم يزدد من الله إلا بعدا. irun yẹn ò ní lékún ní nǹkan kan àfi kó tún máa jìnnà sọ́lọ́run sí yóò máa jìnnà sí kẹ́ Ọlọ́run yóò máa jìnnà sáànú Ọlọ́run yóò máa jìnnà sójú rere Ọlọ́run ní. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض. Ọlọ́run ní mo dojú mi kọ ọba tó dá sánmà àtilẹ̀. حنيفا. ọba tó pé ní kangakanga ni mo fẹ́ mi lẹ̀ fọlọ́run. وما أنا من المشركين. sínú ẹlẹ́bọ yìí sínú ẹni tí ń bọ́lọ́run ń worogún. إن صلاتي. dájú irun mi. ونسكي. àti ìmújẹ mi. ومحياي. bẹ̀láyé mi. ومماتي. àti ìpadà sọ́dọ̀ Ọlọ́run mi ń gbà ó bá yá. لله رب العالمين. Ọlọ́run ọba àlekè ọlá ọba tó ní gbogbo ayé ló ní gbogbo ẹ̀. لا شريك له. kò sí orogún fọ́lọ́run Ọlọ́run ọba tí ò lórogún lọ́lọ́run. وبذلك أمرت. tí wọ́n sì pa mí láṣẹ rẹ̀ nù ni kí n gbà bẹ́ẹ̀ yí pé ìwàláyé mi ìpadà sọ́dọ̀ Ọlọ́run mi irun mi àti gbogbo ṣẹ́ẹ̀sìn mi Ọlọ́run ni mo fẹ́ máa ṣe gbogbo ẹ̀ fún nta pa mí láṣẹ rẹ̀ nù ni. وأنا أول المسلمين. mi wá làkọ́kọ́ ẹni ó gbà fọ́lọ́run ẹni ó juwọ́ jù sẹ́lẹ̀ fọ́lọ́run. الحمد لله. ọpẹ́ ni fún Ọlọ́run. والصلاة والسلام على أشرف رسل الله. ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ Ọlọ́run àti gẹ̀rẹ̀ kó máa bẹ́ni tí fi gba ìdùnnú àwọn tá a ránṣẹ́. سيدنا محمد بن عبد الله. síwájú wa Ànábì wa Muhammad ọmọ Abdullah. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ní máa jẹ́rìí pé kò sí ọba kan àfi Ọlọ́run ọba nìkan ṣoṣo ọba tí ò lórogún. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله. sì máa jẹ́rìí pé aṣíwájú wa Ànábì wa Muhammad ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ní pẹ̀lú. اللهم صل وسلم. Ọlọ́run bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ kẹ́rẹ́ àti gẹ̀rẹ́. وبارك على عبدك ورسولك. jẹjẹta rẹ fẹ́rù rẹ àtòjíṣẹ́ rẹ ni. ونبيك. àtànábì rẹ ni. النبي الأمي. nábì tí ó lọ ilé ẹ̀kọ́ kan tó kọ́ وعلى آله وأصحابه. ìyàtọ̀ rẹ àjẹjẹta nìkan máa bá wọn léèrè àtàwọn sàábẹ̀ rẹ̀. àti gbogbo àwọn tó bá fi ìpèpè ànábì pèpè títí tọ́lọ́wọ́n bó fi jogún ilẹ̀ àti gbogbo ohun tí ń bẹ lérí ilẹ̀ ọba tó lóore jù lẹ́ni tí jogún. kádájọ́ Ọlọ́run pa aláṣẹ ká ṣe dọ́gbadọ́gba ká ṣe eré ká fún gbogbo àwọn ẹbí wa lóore ká ṣoore fún wọn. ó sì ń kọ̀ fún wa kó níbi àlùfàṣà ọ̀rọ̀ ẹ̀yìn tó lè gbà má fi lọ́mọlá kejì. Ọlọ́run ń kìlọ̀ fún wa ká lè máa rántí ẹ̀ ní gbogbo ìgbà. Ọlọ́run ní gbogbo àwọn tó ṣègbẹrù gbọ́n rí tí wọ́n ń gbọ́lá fún ìṣẹ̀mí ayé ju tàlìkìyàmà lọ dájú iná jẹ̀hìm lílé wọn tí wọ́n wọ̀. ọ̀wá rẹ̀ ni tí ń bẹ̀rù pé òun ó dúró lẹ́sẹ̀ ògbèjì iwájú Ọlọ́run níjọ́ kan tí wọ́n ń jágbe mẹ́mí rẹ̀ tí ò jẹ́ kí fẹ́nu ọmọ darí ẹ̀. dájú àlìjẹ́nà nílé rẹ̀ tí ó wọ̀. wọ́n wá bí wa nẹ́bi léèrè ń kọ ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà njó gan lọ́jọ́ ní tó fẹ́ dóla tó fẹ́ tukọ̀ rẹ̀ débùté rẹ̀ nísìn bẹ́nu tí wà nẹ́bi wa rán gbogbo ayé létí rẹ̀ àmọ́ Ọlọ́run nìkan lọ́mọ bọ́jọ́ ní ti súnmọ́ tó àti bó ti jìnnà tó níta aràn wa nẹ́bi ní kò kìlọ̀ fẹ́ni tí ó bẹ̀rù ọjọ́ náà torí pé bọ́jọ́ náà bá dé yóò dàbí ìgbà táwọn ọmọ ènìyàn olójú ìyálẹ̀ta kan àbí ìrọ̀lẹ́ kan lọ. Ọlọ́run ò fún ẹ̀mí wa ní ìbẹ̀rù Ọlọ́run jẹ́ àlè bẹ̀rù Ọlọ́run láti inú ẹ̀mí wa. wá bá wa fọ ẹ̀mí wa mọ́ ìwọ ló lè fọ́ mọ́ jùlọ kò sẹ́ni tó lè bá wa fọ́ mọ́ àfiwọ́ Ọlọ́run. ìwọ lọ́ba tó ní ẹ̀mí nì ìwọ sì ló ń mójútó ìwọ lálákàyà sí rẹ̀. Ọlọ́run ò fẹ́ rí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. àṣejù wa níbi gbogbo ètò ìgbésí ayé wa àti gbogbo àlámọ̀rí wa gbogbo bí tá a ṣe láṣejù àtàṣe ètò Ọlọ́run fẹ́ rí ẹ̀jì wa. Ọlọ́run ò gbogbo
gbogbo ọ̀ràn bá wa gbọ̀ràn wa dùn yányán. اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا. Ọlọ́run má fi ẹ̀ṣẹ̀ kan lẹ̀ fún aláyè tá a wà yìí o àfi kò fèrè ẹ̀ṣẹ̀ wa jì wá. má sì ṣẹ́ ìbànújẹ́ kan kù láláì ní sípayẹ́. ولا دينا إلا قضيته. má sì ṣẹ́ gbèsè kan kù láláì ní bá wa san. ولا مريضا إلا شفيته. má sì ṣẹ́ aláàrẹ̀ kan kù láláì ní bá wa wò ó sàn. ولا غائبا إلا رددته. má sì fi arìnrìn àjò kan lẹ̀ láláì ní jẹ́ ó darí dé láyọ̀. ولا مظلوما إلا نصرته. má fẹ́ ni aṣàbòsí fún kan lẹ̀ àfi kó bá wa ràn án ṣe. ولا ظالما إلا قصمته. má ṣe alábòsí kan kù àfi kó bá wa fọ́gun rẹ̀ kó bá wa fẹ̀yìn alábòsí kan lẹ̀. موتا إلا رحمته. gbogbo àwọn òkú wa yányán má ṣe kan kù nù wọn láláì ní bá wa kẹ́ Ọlọ́run. لا حاجة من حوائج الدنيا والآخرة. má wàá ṣe bùkátà kan kù nù bùkátà ayé àti tàlkìyámà wa. رضا ولنا فيه. táàfìrí ìyọnú wọ Ọlọ́run táàfìrí rere ṣe. إلا قضيته. àfi kó bí àbùkátà náà kó sẹ́rọ̀ fún wa. يا أرحم ọba tó الراحمين. mọ ní kẹ́jú gbogbo kẹ́nikẹ́ni lọ. رب العالمين. ọba tí ń re gbogbo ayé lápapọ̀. أقول قولي هذا. òwe lẹ́yìn ìwà àforíjì fúnra mi àtẹ̀yìn náà. أقيم الصلاة. ẹgbẹ́rún dúró. إن الصلاة. dádájọ́ ìrun ní kọ̀fúnni kò níbi àlùfàṣà ọ̀rọ̀ èyí tí ò dáa. ولا ذكر الله. ìrántí Ọlọ́run ló tóbi jù. والله يعلم. Ọlọ́run mọ gbogbo ohun tí kálukú ń gbèsè nínú iṣẹ́.